tó mo kí onílé, mo kí àlejò, mo kí ọkùnrin, bẹ́ẹ̀ ni mo kí obìnrin, mo kí gbogbo ọmọ Gíẹ̀sì fans club pátápátá nílé lóko àti ní ẹ̀yìn odi. Mo kí wa pé a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Ọlọ́run Elédùmarè yóò máa wà pẹ̀lú wa. Àní bọ́ sọ́wọ́, àní ṣìrìn o, àní jọ ẹni tí wọ́n ń wá láṣẹ Èdùmàrè. Ó ti wá ń dá kò dá mọ́, Ọlọ́run Elédùmarè kò ní mú bá wa nígbà kọ̀ọ̀kan láṣẹ Ọlọ́run ọba. Mbòlúbò ní káyìí ṣe orúkọ ti tèmi ní Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wò pé ọmọ Gíẹ̀sì TV pé kí náà ń ṣe ń bẹ̀ láti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́ tàbí tá a rò pé ó ti sọnù. Tá bá gbọ́ pàṣírí kan wà níbì kan tí ń jẹ́ bí idán, á wà lọ pé ká lè gbà á, torí pé àsìkò kan ń bọ̀ tí àwọn kinní tí ó wúlò dáadáa. Mo dẹ̀ máa ń sọ ẹni ìjọba ní ń pè rẹ̀ ní ọkùnrin. Wọ́n ní babaláwo tó lóògùn arẹmọ tí ò lóògùn apọmọ kìí ṣe ojúlówó. Bẹ́ẹ̀ ni ọdẹ tó lóògùn arẹmọ tí ò lóògùn apọmọ kìí ṣe ojúlówó. Ṣùgbọ́n o, ẹ má sì òwe yìí gbọ́. Kìí ṣe pé láti fi ba ti ẹnìkejì àbí ẹnìkẹta jẹ́ kọ́ ni nǹkan tí wọ́n ń sọ, bí kò ṣe wípé wọ́n ní tí a bá ní àṣòògùn kà mọ́, ẹni tí ó jẹ́wọ́ yóò kúkú béèrè. Ẹni tí ó jẹ́wọ́ yóò béèrè. Ìdí ni pé ọ̀rọ̀ lórí àṣírí tí mo mú wá lónìí, òrùka akọ̀yà ni. Òrùka akọ̀yà gbára tí àṣírí tó tẹ̀ wá lọ́wọ́. Bẹ́ẹ̀ náà sì ni àyẹ̀wò pé ǹjẹ́ bí wọ́n ṣe ròyìn ẹ̀, ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí sá. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé rí àṣírí yìí, òrùka yìí ó wà fún ìjàngbara ni o. Kò sí láti mọ̀ọ́mọ̀ fi ṣe ọmọnìkejì léṣe o. Ó wà fún ìjàngbara. Ìwọ tó o bá ṣe, tó o rí ṣe, tó wà lọ́wọ́ ẹ̀, tọ́jú ẹ̀ pamọ́ ni. Fún ìjàngbara ni, kìí ṣe láti fi tọ́jà. Kìí ṣe láti fi tọ́jà, kìí ṣe láti fi ba ti ọmọnìkejì jẹ́ kọ́, bí kò ṣe wípé ọwọ́ kan àdán ni mímọ́ wọdé àsìkò kan tí ò ní sí ọ̀nà àbáyọ, tó jẹ́ pé tó bá wà lára, tán bá nà wá ogun, tá a bá fi nà yàn òyìn tí ń dáràn. Ntí òrùka yìí tó wà fún ni. Òrùka akọ̀yà ni. Ọ̀pọ̀lọpọ̀ mọ́lù tí à ń rí, ṣebí tí wọ́n bá na èèyàn ni. Eléyìí tí wọ́n bá na èèyàn ogun, tí wọ́n gangan bá tún wá fi na èèyàn, òun tó ń tún kẹran, tí ò bá gba ẹ̀rọ ẹ̀, dandan ni kó máa rálẹ̀ mú kiri. Bẹ́ẹ̀ ni mo sọ, dandan ni kó máa rá ilẹ̀ mú kiri. Mo wá bẹ̀ wá ní orúkọ Ọlọ́run. Ó bà mí, kò dùn mí. A lè fi wẹ́ni tí ò bá rárá o. Ẹni tó bá lu mọ́gùn tá a fún ní ẹ̀rọ ẹ̀, a lè fi wí ẹni tí ò lu mọ́gùn rárá, torí pé yóò máa sọ́wò. Bẹ́ẹ̀ ni ojú àpá kì í tètè jẹ ojú ara mọ́. Pé o wá ṣe, ó fi dẹ́nìkejì ẹ wò, rókò tó ṣe o. Rókò tó ṣe o. Ìdí tírú àwọn àṣírí báyìí tó fi jáde síta kò ju wípé nísìnyí ìwọ ò lè kùkù pagìrì sọ pé o fẹ́ ṣèyàn léṣe, ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n lè ṣe, tó o sì wò pé ó wà fún self defence. Kí n sọ pé ó wà fún self defence. Ó wà fún self defence. Ọwọ́ kan àdán ni pé ó kù bí tí èèyàn ó gbà, bó o láṣẹ wá rìn, bó o láṣẹ wá ṣe, tá a fi rọ́nà lọ téèyàn méjì fi ń dúró mẹ́ta mẹ́ta. Ntí irú àwọn àṣírí báyìí tó wà fún ni. Ọ̀pá tí ń rín ẹ̀yìn àmù sì tún ní pẹ̀lú. Ọ̀pá tẹ́ẹ́rẹ́ ẹ̀yìn àmù ni mo máa ń pe irú eléyìí. Lóòótọ́ ọwọ́ kan àdán ni, ṣùgbọ́n ọ̀pá tẹ́ẹ́rẹ́ ẹ̀yìn àmù ni èmi tó máa ń pè é, látàrí wípé ọjọ́ tí ọ̀rọ̀ bá dùn ni, ọjọ́ náà là máa ń mú jáde. Ẹ má sì mí gbọ́ pé ọjọ́ tí ọ̀rọ̀ bá dùn ni, àlọ́ kan ló lọ bẹ́ẹ̀ pé ọ̀pá tẹ́ẹ́rẹ́ ẹ̀yìn àmù
ọjọ́ tọ́rọ̀ bá dùn ni là á yọ. Ó túmọ̀ sí pé òrùka yìí ọ̀pá tẹ́rẹ̀ ẹ̀yìn àmúni tí ò bá dé pé ó dé góńgó orí ẹ̀mí pé jẹ́ ń gbìyànjú kí ní kí n fi gbẹ̀mí mi la àìlò ó. Tó o bá lọ lò bí ò ṣe yẹ kó o ṣe lò ó pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ. Ṣùgbọ́n fún ìdáàbòbò wípé kí ni mo tún wá fẹ́ ṣe báyìí, bó mo ṣe fẹ́ bọ́ níbi tí mo wà yìí. Irú àwọn nǹkan báyìí ni nǹkan yìí wà fún, kì í ṣe láti lọ fi tọ́jà tàbí láti fi initiate ìjà pé torí pé o ti ní nǹkan báyìí lọ́wọ́ o lọ dá ìjà lẹ̀. Wọ́n fún wa, bàbá ní kódà tó bá wà ní ọwọ́ àwọn kò síbi táwọn ń lọ káwọn máa ń balẹ̀ pé sofa àti kíní ti wà lọ́wọ́ àwọn. Bàbá yìí sọ báwọn ṣe wà nínú mọ́tò táwọn sí mọ́tò wọ̀, àwọn sí mọ́tò wọ̀ ní kò pẹ́ tó ṣe pé ọpẹ́lọpẹ́ òka yìí ń ló kó àwọn yọ, ọpẹ́lọpẹ́ òka yìí ń ló kó àwọn yọ. Torí ẹni tó mú kíní lọ́wọ́ tó gbé ìgbájú fún òun immediately ni nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣe, kíákíá ni nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣe nínú mọ́tò yẹn. So Ọlọ́run ràn wá lọ́wọ́ torí àrú àwọn nǹkan báyìí. Mo máa ń sọ oògùn ló lọ́jọ́ kan àpọ́njú, ṣe borí ẹni ló lọ́jọ́ gbogbo. Ọjọ́ kan àpọ́njú kò sẹ́ńtọ́ mọ́, kò sí ẹni tó mọ ọjọ́ kan àpọ́njú. Ìdí nìyí tí gbogbo orú àwọn nǹkan báyìí tó fi yẹ kó máa wà lọ́wọ́ ọmọkùnrin. Àìmọjọ́ tá a jáde tọ́jọ́ kan àpọ́njú ń ó wàá ṣẹlẹ̀, àmọjọ́ tá a jáde pà ń lo òde tá àti ẹ̀rọ kan rẹ̀ rárá tọ́jọ́ kan àpọ́njú ó wàá dé. Ìdí nìyí tí gbogbo orú àwọn nǹkan báyìí tó ṣe dáa, kìí ṣe pé láti fi ṣera wa ní jàǹbá, kìí ṣe láti fi ṣe ẹnìkejì wa láburúkọ la ṣe ń fi àwọn nǹkan báyìí sílẹ̀, bí kò ṣe wípé ọjọ́ kan àpọ́njú tá à ń sọ ohun oògùn ló lọ́jọ́ kan àpọ́njú, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ọjọ́ kan àpọ́njú tá à ń sọ ohun kò síbi tí ò ti lè dé bẹ́ẹ̀ dá, kò síbi tí ọjọ́ kan àpọ́njú òun ò ti lè dé bá ẹ̀dá. Ìdí tí àwọn nǹkan yìí tó fi wúlò ní. Báwo ni àṣírí yìí ṣe wá lọ? Ẹ bá ń wá ewé làálì, ewé làálì àti èérí tó bá wà lórí èṣù, èérí tó bá wà lórí èṣù tí ń jáde dáadáa, èérí tó bá wà lórí rẹ̀ á lọ papọ̀ pẹ̀ mọ́ ewé làálì. Tá a bá ti lọ papọ̀ pọ̀ mọ́ ewé làálì, á fi àdìpò dáadáa. Tá a bá ti fi àdìpò dáadáa, á wà kó sínú ẹnu ọ̀pọ̀lọ́, á wà kó òkà arin mẹ́ta, ojúlówó òkà arin mẹ́ta á kó sí i. Tá a bá sì ró òkà míì, kò sí òkà tá a lè lò, kò sí òkà tá a lè lò, á wà kó sí i. Á tún wá kó kíní, á tún kó sí mọ́. Tá a bá ti wá kó kíní sí i tán, á wà lọ gbẹ́ ògìrì sákọ́, á gbẹ. Tá a bá ti gbẹ, á wà sí lórí, tẹ̀gbá ti gé kíní ẹ̀ àti gbẹ dáadáa tó ti yọ síta díẹ̀, á wà sí lórí, á wà pa ní pánsá, ìdérí ẹ̀ náà á pa ń pánsá díẹ̀. Tá a bá ti pa ń pánsá díẹ̀, á wà kó ẹ̀yìn iná tọ́pọ̀, á kó sí ibi tá a pa ń pánsá hàn, ẹ̀yìn iná gidi á kó sí. Tá a bá ti wá kó sí, á wà gbé ọ̀pọ̀lọ́ á gbé sórí ẹ̀yìn náà, á wà mú ìdérí rẹ̀ á fi dé padà. Ọjọ́ kẹsàn-án ńlá lọ kó òkà yìí, ọjọ́ kẹsàn-án ńlá lọ kó òkà yìí. Tá a bá kó òkà yìí tán, inú nǹkan kan ńlá kó òkà yìí sí. Èyí dùn àwọn nǹkan sẹ́mọ̀ á kó àríbá kan náà. Ẹ ṣáàjì á kó òkà yìí, iná ni o,
tí ò mójú ẹni tó dá, iná ni tí ò mójú ẹni tó dá. Ẹni tí wọ́n bá fi ba ẹnu sẹ́ èpè fún lásán ọgbà tí ó máa sìn. Ẹni tí wọ́n bá fi ba ẹnu sẹ́ èpè fún lásán ó ti gba tí ó máa sìn. Tó bá wà ní ọwọ́ báyìí, tó wà lọ́wọ́ ẹ̀dá, tẹ́ ẹ bá nà ogun ni, tó bá nà ìjàngbọ̀n. Àṣírí ńlá ni. Àwọn àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá. Bí èmi ṣe máa ń sọ pé àṣírí tó jẹ́ ń bẹ nílẹ̀ Yorùbá, àmọ́ n tí ń ṣẹlẹ̀ ojú pé ìwà wa àti tẹ̀m̀bẹ̀lẹ̀kúnnú wa ni ò jẹ́ ká máa rí irú àwọn àṣírí báyìí gbà mọ́. Ọlọ́run ràn wá lọ. 080 61 40 8254 090 72 79 33 48. Mo máa ń sọ tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ dákun ẹ fọwọ́dù àṣírí yẹn sí wa, ẹ wà béèrè tẹ́ bá ní. Tó bá ṣe èyí tó ṣe é dáhùn á dá yín lóhùn. Tí ò bá ti sílẹ̀ tí ṣe é dáhùn á bẹ̀ yín pé ẹ má bínú bí àṣírí yìí ṣe wá kò gba dídáhùn. Kì í ṣe ti gbéraga o. Ẹni tó bá wá dàbí ìgbéraga lójú ẹ̀, mo bẹ̀bẹ̀ ẹ má bínú. Ṣùgbọ́n sẹ̀mọ̀ kálukú ló ní ìlànà iṣẹ́ títí ẹ̀. Bí ó bá ṣe lọ bẹ́ẹ̀ náà là á ṣe sọ. Ẹ dákun mo bẹ̀ wá. Ṣùgbọ́n àṣírí yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ń jẹ́ dọ̀la o. Wọ́n fún wa ni, kì í ṣe mi mo ní. A sì dánwò a rí pé bó ṣe rí ni. Nítorí àsìkò tá a wà yìí ló jẹ́ kí bàbá yìí fi tinú fíndọ̀ láti yọ̀ǹda àṣírí látàrí àsìkò tá a wà. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́ o.